ẹ̀yin àgbàlagbà ẹ bá mi gba ẹ̀bẹ̀ àwọn àgbà tó dájú yìí, ẹ̀bẹ̀ àwọn àgbà tó dájú. Ẹ̀yin àgbàlagbà iṣẹ́ ńlá mọ̀ ń fi sílẹ̀ o, mo fi gbá mọ̀lẹ̀ búra fún yín, iṣẹ́ ńlá mọ̀ ń fi sílẹ̀. Kí lọ bá mi wá, ẹ lọ bá mi wá ègbòtúdè, ọ̀tá inú ìrókò àti odidi atare ẹyọkan, agún gbogbo ẹ papọ̀. Tí a bá ti gun kúná dáadáa, lẹ́yìn yẹn a tún lọ lórí ọ̀lọ tí yóò kúná dáadáa, a wá dà sí orí ọpọ́n ifá. Bá dà sí orí ọpọ́n ifá, a wá fi tẹ ọ̀sá méjì, a máa fi ẹ̀kọ gbígbóná fi mú. Ẹ̀yin àgbàlagbà, ó ní ọ̀fọ̀, orúkọ mi ò lè yí padà o, ewé ológun ẹni mọ̀ yóò mọ̀ yìí. Ọ̀fọ̀ rẹ̀ ní ẹ̀yin àgbàlagbà. Àkókò lórúkọ tí à ń pe ifá, ọlákòrò lórúkọ tí à ń pe èṣù ọ̀dàrà, òdìrí ni orúkọ tí à ń pe ẹ̀yin ìyá mi àjẹ́. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni ẹni ogun ní òde ayé, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni ẹni ogun ní òde ọ̀run. Túdèlé lẹ má fi ń dí ọmọ èèyàn lọ́wọ́ tí kì í fi ń rí ṣe. Túdèlé lẹ má fi ń tú ọmọ èèyàn sílẹ̀ tí ó fi ń rí ṣe. Tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀, ẹ wá tú èmi lágbájá ọmọ lágbájá sílẹ̀ lọ́wọ́ oṣó, lọ́wọ́ àjẹ́. Nítorí pé èmi lágbájá mo ti lo túdè lónìí. Túdè lónìí kẹ́ ẹ tú mi lẹ̀. Nítorí tí ọmọ kékeré bá mu ẹ̀kọ gbígbóná, ó máa ń làágùn ni. Bí àgbàlagbà bá mu ẹ̀kọ gbígbóná, ó máa ń làágùn búburú dànù ni. Oṣó àjẹ́, ẹ tú mi lẹ̀. Ọ̀sá méjì o. Ẹ wá sa gbogbo ohun búburú tó ń bẹ lára mi kúrò. Ẹ wá mú ohun búburú tó ń bẹ lára mi kúrò. Nítorí atare kì í dìtì ẹ̀ kó di lábọ̀lá, odidi ló máa ń dì í. Ibi, ìbànújẹ́, ẹkún, wàhálà, àríjẹ, àríná, àrílò, àìlèṣe rere tó ń bẹ lára mi, ẹ bá mú kúrò. Ọ̀sá méjì bá mi sà kúrò, sa ohun búburú kúrò lára mi dànù. Ẹ wá sí àdúrà sí ẹ dà ní ọ̀sẹ̀. Ẹ̀yin àgbàlagbà, ẹ dọ́ṣẹ́ yìí wò. Fún ẹ̀yin tí ẹ fẹ́ contact mi, ẹ fẹ́ pè mí sórí ago, nọ́mbà mi lélẹ́yìí 08104734120. Tí ẹ bá fẹ́ WhatsApp mi, àwọn tó fẹ́ pè mí direct, wọ́n lè pè mí ní 09123643152. Kò ní bàjẹ́, orúkọ mi ò yí padà lẹ́ẹ̀kan sí, ewé olópin ẹni mọ̀ yóò mọ̀ yìí. Ẹ tó ṣẹ́wò kẹwàá fún lélábọ̀, kò ní bàjẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ subscribe fún wa. A nídìí àwọn tó máa subscribe, kò ní bàjẹ́ o.